olówó yàtọ̀ sọ́lọ́lá ọlọ́lá yàtọ̀ sọ́lọ́rọ̀ àpò tó kún fún owó kò lè rárí ọ̀rẹ́ ọgbọ́n kìtì bí yóò bóra kìsà bó bá ṣe ṣayé ló ṣe má bára rẹ̀ àìdúrásí lórúkà mi mo mọ arápàdé gángan arẹ́sọ̀tà bàtà bó balẹ̀ tó sá máa mi ó lè jọjọ bàtà jọjọ ṣẹ̀kẹ̀rẹ̀ láti báyọ̀ yóò yan kárí ayé oṣù pàbáràn lọ́rùn àti léjoko àlàkànlẹ̀ gbòòrò ní tòṣùmàrè orúkọ tèmi ni ọmọ ajé omini finance omini black omini directional àní akínyìn káàbọ̀ sórí ètò wa ètò yín èdè yorùbá social arena ibi tí ṣe pé ohun àmúyọkàn làṣà àti èdè yorùbá àní lórí ètò yìí a máa fi yín pé fàkínfà bí ìpín àti karahun ní èdè àti àṣà jẹ́ bí a kò ṣe lè ya omi àti arúsútọ̀ bẹ́ẹ̀ ni a kò ṣe lè ya èdè àti àṣà torí bí èdè bá fẹ́ parun ó di dandan kí àṣà parun kí a má bàa kú àgùn la ṣe máa ń ṣẹ́ra wa ní èdè ìṣù àti wípé àtòbá social arena tó jẹ́ ètò wa ètò yìí a máa kọ́ra wa ní èdè àti àṣà yorùbá tí ó sì máa kọ́ wa ní ẹ̀kọ́ ẹ ṣeun. ìyálùfẹ́ bá bàtà sọ̀rọ̀ ni ó àbílò ṣẹ̀kẹ̀rẹ̀ ń dún jìgìjìgì ṣèbó nílùú lónìí ìsàwọ̀ àtòkè ń dún kọ̀ǹgọ̀ kọ̀ǹgọ̀ ọmọ arápàdé gángan arẹ́sọ̀tà bàtà bó balẹ̀ tó ṣàmàmì.